Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad, kó máa bá wọn ará ilé ànábì, kó máa bá àwọn sàhábà rẹ̀ kan tó bá gbàgbọ́. Ẹ̀yin yẹn wá àtọ̀rọ̀wọ́ àkọ́kọ́ àtọ̀rọ̀wọ́ ẹ̀kejì bákan náà ni. Èyí tó jẹ́ ohun tá a fẹ́ jẹ́ kó yé wa lónìí, òun náà ni láàrin ẹbọ àti Islam, ìyàtọ̀ tí ń bẹ láàrin wa. Sẹ́rí Islam nínú òṣèṣì ẹ̀ ó máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú Christian. Ẹ lọ wo àwọn àyà tí bẹ nínú Quran. Ó dẹ̀ máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹlẹ́bọ náà. Ṣùgbọ́n Islam ìtú kórìíra jù, tó kà sí ẹ̀ṣẹ̀ tó burú jù àti èèyàn tó burú tí bá ń rú ẹ̀ṣẹ̀ yẹn, ó náà lẹ́bọ sí sọ́lọ̀. Àwọn Christian ìpìlẹ̀ wọn tàwíìdù ni, ìyẹn ni ìmọ̀ Ọlọ́run lọ́kan. Èyí tí Ànábì Ìsá ọmọ Màríyámà mú wá, ìyapa tí bẹ láàrin àwa àti wọn kọ̀pọ̀ tó ìyapa tí bẹ láàrin àwa àtẹlẹ́bọ. Kí ló dé? Àkọ́kọ́, àwọn onítìrà ni wọ́n sì kọ tírà àwọn alẹ̀. Àwọn oníwèé ni wọ́n sì lákọọ́lẹ̀. Ìwé wọn ìwà rèé kò sí orílẹ̀-èdè kẹ́ẹ̀dé. Ìwé tí pè níwèé wọn l'Amẹ́ríkà náà níwèé wọn ní London, nínú Áfíríkà, lẹ́niwèé abẹ́ẹ̀kọ́ ni kò yàtọ̀ síra wọn. Kìí sí gbogbo ayé lọ́mọ Ifá, ẹnì ẹ̀kọ́ ọmọ Ọ̀rúnmìlà ju Yorùbá lọ. Gbogbo ẹbọ tí ń ṣe nílẹ̀ Yorùbá yìí, orúkọ tó papọ̀ lọ́pàpọ̀, òun náà ní ẹbọ ṣíṣe, àìmọ̀ Ọlọ́run, òun lọ́pàpọ̀. Kírísítẹ́nì wọ́n lè yapa síra wọn, ṣùgbọ́n wọ́n ṣe yapa síra wọn náà wọ́n jọ wà ní gbogbo orílẹ̀-èdè abẹ́ẹ̀kọ́ ni. Kátólíìkì ó yàtọ̀ sí àwọn chọ́ọ̀chì míì, àmọ́ bí Kátólíìkì bá ṣe rí ń bì, ẹ tó bá l'Amẹ́ríkà, ẹ bá Britain abẹ́ẹ̀kọ́ ni. Àmọ́ ẹlẹ́bọ bíi níbo ló ti gbúrò Ifá? Ní India. Ará India ọmọ ògùn lákàáyé, wọn ọmọ Ọ̀rúnmìlà. Nítawọn mọ̀ ní màálù àtàwọn nǹkan mìí tí ń bọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ará kọ́ńtírì míì. Irú ẹbọ tí ń ṣe nílẹ̀ káàrọ̀ òjìrè yìí kọ̀kọ́já lẹ̀ káàrọ̀ òjìrè lọ. Lápèjúwe ẹbọ ló kà ní. Odò tí ń sàn jẹ́jẹ́ rẹ̀ wọ́n pè lódò ọba, wọ́n bẹ̀rẹ̀ sí bọ́. Ẹ̀gbọ́n mi yé, wọ́n ń dákọ̀ ọba ní o, wọ́n ń dákọ̀ Ọ̀ṣun ní o, wọ́n ń dákọ̀ ìmí ní o, gbogbo tí wọ́n ń dákọ̀ òdì àtúlókà. Lè bá rí bò mí. Ẹ̀gbọ́n mi yé sìn. So nítorí wípé bí ọpọlọ wọn ṣe mọ, òye wọn ṣe mọ, ìmọ̀ wọn ṣe mọ, ni wọ́n ṣe sọnù mọ níbi. Àwọn tí bí náà àwọn náà wo màálù ń bá àwọn ọ̀gbùdọ́ lọ́mọ, wọ́n ń bọ màálù, àwọn kan ń bọ iná, àwọn kan ń bọ nǹkan mi. So wọ́n yapa síra wọn káàkiri nítorí pé àgbélẹ̀rọ èèyàn ni, wọ́n ọ̀dẹ̀ níwèé kan pàtó. Wọ́n ní àwọn náà ní àwọn òpè àwọn òòṣà àwọn òpè ọlọ́run. Kí lẹ wá pè hàn? Ẹgbára yìí o. Àwọn ẹlẹ́bọ sọ yìí pé àwọn òpè àwọn òòṣà àwọn ọlọ́run o. Àwọn ẹlẹ́bọ kan ló lẹ̀ o. Wọ́n dẹ̀ bọ̀ sórí social media wọ́n sọ bẹ́ẹ̀. Kí lẹ wá pè wọ́n? Wọ́n láwọn pè wọ́n lójúṣe Ọlọ́run. Àwọn pè wọ́n ní kí ni o? Òjíṣẹ́ Ọlọ́run. Kí lè sí tàwa? Èsì mẹ́ta ni gbàǹgbọ̀gbì. Number 1, ìwà ìṣesí àwọn tẹ́ ẹ pè lójúṣe Ọlọ́run, tẹ́ ẹ pè ní òjíṣẹ́ Ọlọ́run, wọn ò jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Àwọn èèyàn gẹ́gẹ́ tẹ́ ẹ pè ní òjíṣẹ́ Ọlọ́run pọ́lọ̀ lọ́rán wọn, ṣe Ọlọ́run lọ́rán ògùn lákàáyé. Bọ́lọ̀ ń bá wa rán sí ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ máa fi wẹ̀. Àbọ̀yẹ kẹ́ ẹ máa kí pé olómi ńlé ó ní omi tí ó fi wẹ̀ lé o, ọ wá ń fẹ̀jẹ̀ wẹ̀ sọ́nọ́mà. Sọ yẹ kó òjíṣẹ́ Ọlọ́run máa fẹ̀ jẹ àwọn tọ́lọ̀ rán sí kọ́ máa fi wẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run sọ yẹ kọ́ lásán lé
kọ́ wa máa wọ ìmọ̀kímọ̀ àbí kí lẹ fẹ́ tú sí ẹni pé ọlọ́run erin ni oní máa da mọ́tò nù tí inú máa ń bí tẹ́ ẹ̀ bá bọ́ yóò da mọ́tò nù àìmọye tí ò sin ọlọ́run tọ́lọ̀ tó tún fún lóúnjẹ tó tún fún nípò ayé ó tún kó mọ́tò lé lọ́wọ́ ó tún kọ́ ilé lé lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ ni lọ́nà tàwa táwa ń wí àmọ́ náà ti ẹlẹ́ni tí ọba bọ́ ó lè dá mọ́tò rẹ̀ nù àfi kẹ́ ẹ bọ́ bẹ́ẹ̀ bá sì ń sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ yìí míì bíi Ṣàngó Olúkòso ebe pokùnso ni ibẹ̀ yìí náà lẹ́sọ gbogbo àwọn àtàlára àdájẹ́ ẹ̀ máa ń sọ yìí èyí lẹ́sọ tán pé ọba yẹn sùn lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta èyí lẹ́sọ tán pé wọ́n gbàyàwó lọ́wọ́ rẹ̀ ó bínú ó pokùnso ó tiẹ̀ wá kéré tán ẹ sọ fún wa ògùnláka ayé èbí èèyàn ni gbogbo àwọn tẹ̀ ń wí bí àwọn ọmọ Èkìtì bí àwọn ọmọ ìlú àwọn Núpé nǹkan kan ni ẹ̀yin ẹlẹ́bọ kárátà ẹni èèyàn òbí máa ń lé ọkọ lọ́ba dòdò lọ́ba ní gbogbo ẹni tí ọba tí wọ́n ń wọ́n ọmọ òkọ́ á máa bá wọn ọmọ fún ọlọ́mọ lẹ́ni tí òun gángan ò rí ọmọ bí sílé ọkọ àwọn kárátà àwọn pípò yìí èṣù láàlú ẹ̀yin gan ẹ̀yin náà lè máa ròyìn rẹ̀ ẹni jẹ́jẹ́ lẹ́lẹ́kùn sunkún ọ̀bẹ lẹ́kùn sunkún kí lọ́kàn bí ẹkùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ èso ẹ̀jẹ̀ gbogbo dáhìn náà fi ròyìn wọn àwọn kárátà yìí wọ́n tọ́ka sí pé wọ́n à nọ́mà gbogbo èyí ò sí lára àwọn òjíṣẹ́ tàwa bí ànábì Isa bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí ànábì Ibrahim Isaac gbogbo wọn pátá ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tẹ́ ń gbà bọ̀ wọn ọ̀nà ọ̀gbun ni ọ̀nà tí ọ̀pá láàká ìlú odò tí ń sàn jẹ́jẹ́ rẹ̀ ẹni òòsà ni odò tẹ́ pé gbogbo ibi tómi rẹ̀ ti ń bọ̀ pátá kò sí tí ètí yàgbẹ́ sí iná ìlẹ́wà kámọ́ ní Òṣogbo ẹ̀ẹ̀mẹ́bí tí tó ń sàn lọ ẹ̀ẹ̀mẹ́bí tí ń sàn bọ̀ àìmọye ìgbẹ́jọ́ ti jù sí tó sì gbàgbẹ́ wọlé kódà ẹlòmíì lọ ju ìgbẹ́ sí ibi tẹ́ ti ń bọ̀ gan ó tún gbà wọlé so ọ̀nà tẹ́ ń gbà àṣẹ̀sì yìí gan ọ̀bá làákà yìí ẹ̀yin máa jẹ chicken ẹ jẹ ráìsì àti ẹ̀wà wọ́n àwọn oúnjẹ tó da ẹ jẹ ẹ wà mú àwọn ẹ wà àtàkùn lé ẹ lórí ẹ fògógóró sẹ́nu ọ̀wọ̀wọ̀ ìwà lórí òsáyí epo àwọn kan rádaràda gbogbo oúnjẹ tẹ́ ẹ máa gbé lọ́dọ̀ wọn báyìí láwọn òsáyí níṣẹ́lẹ̀ sí ọmọ ọkàn tẹ́ ẹ bá tó wá fẹ́ ṣe pàpàǹbarì ẹ wà lẹ́ wọ́n tún mú ẹnìkan ká tó pásídìí ògùn àbí ṣé kírísítẹ̀nì pààyàn kó fi sí Jésù àbí kó fi sí Ọlọ́run bẹ́ẹ̀ náà ni mùsùlùmí àmẹ́yìn àlejò tó bá wọlé ńgbà tẹ́ bá ń ṣe àìwò tẹ́ ń fi ọ̀rọ̀ orí ibú tẹ́ máa ń fi káàkiri ẹni tí èèyàn bá ní wò inú gbólẹ̀ ẹ̀kọ́ síkìnì tí ọ̀bẹ̀ kún orí òun inú gbólẹ̀ ẹ̀kọ́ lọ máa gbé ẹ ní kárátà tó dáa tẹ́ bá ń ṣe eégún yín kódà bẹ́ẹ̀ sọ̀sọ̀ yín ìjàlẹ̀ máa jà èyí tí ń ṣe ń fẹ́ wọ́n máa jà wọ́n pààyàn ní ìtọ́ lọ́lọ́run a rí lórí social media gbogbo lọ́tí máa ṣe eégún wọn ha kàwá ni àdá abẹ́yìn náà kọ́ lẹ́ni ó lè ṣe bí bàbá rẹ àdá tó mú lọ tó fi tẹnìkan kì í lò ó fi ṣe ìṣẹ̀lẹ̀ lọ mú àdá lọ́wọ́ lẹ́ẹ̀bá kúrì yín nìtẹ́ ṣe láìpẹ́ yìí ọdún tí yín èèyàn máa kún hospital ni nípa bẹ́ẹ̀ ẹ ní ọ̀nà ìlànà ìsìn wọn ìsìn àwọn òrìṣà yìí gan tọ́ba làkà yìí èyí tó ajẹ́lẹ̀ kẹta tó ní papọ̀ gbìn ní pé ẹ̀yin sọ yí pé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n pé ẹ̀yin gbọ́ Ọlọ́run gbọ́ ebi nígbà tẹ mọ̀ yìí pé ayé ti gbọ́n ẹ lè pa àwọn dáadáa tẹ́ ń bọ̀ yìí ẹ lè pè Ọlọ́run láéláé lẹ́fẹ̀ẹ́ máa yí ẹ máa gbọ́ o irọ́ wọn ń pa o kò ó dàrú máa gan lọ́wọ́ o
wọ́n dàrú òun náà gan dàrú mọ́ ọ lọ́wọ́ kò níyànjú lọ́dọ̀ wọn kí ló dé mùsùlùmí sọ yìí pé ọlọ́run ọba àlékè ọlá òní máa fún yàn lọ́mọ tó bá jẹ́ mùsùlùmí gidi yóò sì tẹ́wọ́ ọlọ́run fún mi lọ́mọ àbí kọ́ lé iṣẹ́ ẹ̀rẹ́ mùsùlùmí kankan sọ pé ànábì Muhammad fún mi lọ́mọ torí òjíṣẹ́ lásán tọ́lọ́run lásán lànàbí àbí àmẹ́yìn ọ̀ṣun lẹ́ni ń fún yàn lọ́mọ yìí àwọn òòṣà lẹ́ni ń fún yàn lówó ìròyìn ọlọ́run pátá òòṣà lẹ́kọ̀ọ́ fún ẹ̀rẹ̀ ń parọ́ fún ayé pé ẹ̀gbàpọ̀ ọlọ́run ni wọ́n kí ló dé tẹ́ wá kó gbogbo nǹkan ọlọ́run tẹ́ kó sí ọlọ́dọ̀ ọlọ́run ní máa pààyàn ọlọ́run ní máa jíyàn yìí kan wátawàta báyìí tó ti dàgbà yàrá yìí ó ní Jésù ṣe mérekù ó láwọn òòṣà kan náà ṣe mérekù ó láwọn òòṣà àwọn lè jí èèyàn ọlọ́run ní máa pààyàn ọlọ́run ló sì lè jíyàn ẹni tí ẹ bá jí kéèkù tẹ́lẹ̀ ní ẹ̀mẹ́yàwó yẹn tó ti bò mọ́lẹ̀ tó sì jẹ́ pé ń bọ̀ ya wọ́n rí pé nǹkan ká tó ń da rù lúnú nígbà wọn ó tù ó wọ́n ti bò ó wọ́n ti dèpẹ̀ bò ó wọ́n láti sáré wọ́n kàn rí pé kí ni ẹ̀ ń sèk wọ́n láti sáré gbé pẹ̀ ó ti lajú ìmí ìṣúná àwọn ègbé wọnú wọ́n ti bẹ́ sáré lẹ̀ wọ́n ti wẹ̀ wọ́n ti dì í àmọ́ bí wọ́n ti ń gbé lọ lọ́dún ti jí padà ta ló jí àwọn. tẹ́ ẹ bá lè lọ síwájú òòṣà lẹ́nìkan wá jí kéékù ní ọlọ́run ìpani tẹ́ ẹ bá ní kò rí bẹ́ẹ̀ níbo ni gbogbo àwọn bàbá yín àtàwọn oríṣiríṣi àwọn bàbá aláwo tó bá ti kú lẹ́ẹ̀kan láwọn ti kú wọn bò wọ́n rùn kí ló dé tó sọ̀ máa jí wọn àbí kẹ́ ẹ ní kí gbogbo rédíò tẹlifíṣàn wá òkú tó ti kú dáadáa tí dókítà ti tẹ̀sẹ̀ ògbé kò sí kò lè jí mọ́ kẹ́ ẹ wá jí fún wa kẹ́ ẹ sì jẹ́ kí rédíò àti tẹlifíṣàn ògbé ọlọ́run ní máa ń pààyàn ní máa jí àmẹ́yìn níbi mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tọ́kọ̀ wá sí pé ìlànà yín ìlànà rádaràdà ni ọ̀rọ̀ kan nù yí pé ìlànà Islam ìlànà ìmọ̀ ọlọ́run lọ́yọ̀kan ni nítòsí fi lé òní yí pé àjẹ́ kẹ̀kẹ́ ebi ọlọ́run ọba àlékí ọlá òun lọ́dá gbogbo wa bẹ́ẹ̀ kọ́ ni ta ló sì yẹ ká máa ṣe òun nìkan ṣoṣo nípa bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹlẹ́sìn òtítọ́ tọ́nà ń gbẹ̀sìn ẹ̀ bá ní wá láwa mùsùlùmí ẹbọ kò yẹ kọjọ́ rẹ̀ wa tọ́rẹ́bọ yẹn gbogbo gbólóhùn tọ́nà ń fi sọ̀rọ̀ ẹbọ nínú alukur'an ọlọ́run lè dárí ìsìnà jiyàn tí ì bá ti sìnà ọlọ́run lè dárí irọ́ ó lè dárí rẹ̀ jìn ọ́ ṣùgbọ́n inna Allaha la yakfuru an yushraka bihi ọlọ́run ọba àlekè ọlá láyéláyé kò ní í gbà kò ní í dárí jìn ẹni tó bá rúbọ mọ́ ọlọ́run ò ní í dárí jìn ẹni tó bá rúbọ mọ́ ṣẹ́yìn ànírú nítorí ọjọ́ inú ẹbọ wa yakfuru ma duna dhalika liman yasha ẹni ọba wa wù níbi àwọn ẹ̀ṣẹ̀ míì ọlọ́run lè dáríjì inna shirka la dhulmun adhim ẹbọ yìí wọn làbòsí tó burú jù sí ọlọ́run ọba àlekè ọlá kò sí ẹ̀ṣẹ̀ kankan ní Al-Qur'an nínú Islam wa tọ́lọ́run ò lè dáríjì yàn àfẹ́bọ that is Islam àyàfi ká pé ó mọ̀ títí tó fi mọ̀ ìwọ ọmọ pẹ́ bọ́ ọ̀dá nígbà wọn sì bọ́ sọ̀rọ̀ ó sì gbà ó yí ọ̀dẹ̀ gbà ó sì débi ẹbọ mọ́ Ọlọ́run ti dáríjì ọ̀nà ló ti di mùsùlùmí nù ṣùgbọ́n ó ti mọ̀ pẹ́ bọ́ ọ̀dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yí ọ pé kọ̀ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ á lọ ọmọ máa ru ẹbọ ń kò láforíjì àmọ́ kódà kọ́ ọmọ pé sínú ọ̀dà ọwọ́ àṣìṣì náà tí ìmánì bá gbé ọ padà tó tọrọ àforíjì Ọlọ́run ó dáríjì amẹ́bọ kò ní dáríjì ẹ̀wọ̀n kò sí ẹ̀ṣẹ̀ náà ní Islam tọ́lọ́ ń kórìíra tó tó ẹbọ ẹlẹ́bọ ọ̀bùn ni kò gbọ́dọ̀ fọ́ọ̀kà Kùránì kò gbọ́dọ̀ wọ mọ́sálásí tí ó bá fọ́ọ̀kà Kùránì yóò gba Islam yóò lọ wẹ̀ tí ó mọ̀ kó tó di pé ó fọ́ọ̀kà.